wọ̀nyí làwọn ọ̀nà tí yóò wà ní títìpa nìbàdàn lásìkò ètò ìwúyè ọba Rashidi Ládọjà gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun. 400 mílíọ̀nù náírà 400 million naira ní Ọọ̀ni Ilé Ifẹ̀ ná fọ́dún ọlọ́jọ́ lọ́dọọdún. Ààfin Ọọ̀ni ló fèsì jáde bẹ́ẹ̀ sáwọn ọlọ́jà tó láwọn aṣojú Ọọ̀ni fipá gbowó lọ́wọ́ àwọn fún ọdún ọlọ́jọ́. Ipò ọba ọ̀tọ̀, ipò òṣèlú ọ̀tọ̀. Ọbásanjọ́ gba Olúbàdàn tuntun ọba Ládọjà lámọ̀ràn ṣáájú ayẹyẹ ìwúyè ìgbòpá àṣẹ. Ẹ ṣe sùúrù fún ààrẹ Tinubu. Ìjọ CAC ló rọ àwọn ọmọ Nàìjíríà bẹ́ẹ̀. Ilé alájà méjì dáwó lulẹ̀ lẹ́kọ̀ọ́, èèyàn 6 jẹ́ dídòòlà. Ó mà ṣe o, ọmọ kan dágbére fáyé, ìyá àti àwọn ọmọ 3 míì wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run nípínlẹ̀ Benue. Ọlọ́pàá dóòlà ìyá kan, ọmọ ìkókó àti èèyàn 5 míì lọ́wọ́ àwọn ajínigbé nípínlẹ̀ Kwara. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Kéré o, wọ̀nyí làwọn ọ̀nà tí yóò wà ní títìpa nìbàdàn lásìkò ètò ìwúyè ọba Rashidi Ládọjà gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun. Gbogbo ètò ló ti tò báyìí fún ètò ìwúyè ọba Rashidi Adéwọ̀lú Ládọjà gẹ́gẹ́ bí Olúbàdàn ẹlẹ́ẹ̀kẹrìnlélógójì lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ 26 oṣù kẹsàn-án. Ọjọ́ Ìṣẹ́gun ni ìgbìmọ̀ tó ń rí sí ètò ààbò fún ìwúyè ọba Ládọjà fi àtẹ̀jáde kan síta nínú èyí tó ti kéde àwọn ọ̀nà kan tí yóò wà ní títìpa àtàwọn ọ̀nà míì táwọn onímọ́tò lè gbà lọ́jọ́ Ẹtì Friday. Àjọ náà tí ààrẹ ẹgbẹ́ CCII tẹ́lẹ̀ Olóyè Báyọ̀ Oyèrò jẹ́ alága rẹ̀ sọ pé àwọn ọ̀nà kan ṣe pàtàkì torí ààrẹ Bọ́lá Tinubu ń bọ̀ wá síbi ètò ìwúyè náà. Àwọn ètò tí yóò wáyé ṣáájú ìwúyè ọba Ládọjà, ìsìn àpapọ̀ nílànà ẹ̀sìn Kristẹni interdenominational service ni wọ́n fi ń ṣíde ayẹyẹ ìgbádé náà lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí ọjọ́ 22 oṣù kẹsàn-án. Ààfin Olúbàdàn tó wà ní Òkè Àrẹ̀mọ nílùú Ìbàdàn ni ètò ọ̀hún ti wáyé. Ẹgbẹ́ CCII ló ṣagbátẹrù rẹ̀. Ọjọ́ àṣà ló wáyé lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 23 oṣù kẹsàn-án, èyí tí wọ́n gbé kalẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ìjọba tó ń rí sí àṣà àti ìrìn àjò afẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́yìn èyí ni wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ìgbádé Olúbàdàn. Àgbà òǹpìtàn ọ̀jọ̀gbọ́n Tóyìn Fálọlá ló ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún. Ọjọ́bọ̀ ni wọ́n yà sọ́tọ̀ fún ìsìn àgbàyanu èyí tí yóò wáyé ní Civic Center Ìdí-Àpẹ́ Ìbàdàn. Ọjọ́ Ẹtì ọjọ́ 26 oṣù kẹsàn-án gan-an ni Olúbàdàn tuntun yóò gba adé ní gbọ̀ngàn Màpó bí wọ́n ṣe là á kalẹ̀. Gẹ́gẹ́ bí kọmíṣánná ètò ìròyìn nípínlẹ̀ Ọ̀yọ́ ṣe wí nípa àwọn aṣojú ìgbìmọ̀ Olúbàdàn tó wà níbi ìpàdé tí wọ́n ti la ètò yìí kalẹ̀, ó ní àwọn alẹ́nulọ́rọ̀ nípínlẹ̀ náà ni. Lára wọn ni àwọn aṣojú Olúbàdàn, Aṣípa Olúbàdàn tí wọ́n yàn sípò Ọba Hamidu Ajibade, Olóyè Núrẹ́nì Àdìsá àti Olóyè Adéọlá Olóko tó jẹ́ akọ̀wé ìròyìn fún Olúbàdàn. Àwọn míì ni kọmíṣánná àṣà àti ìrìn àjò afẹ́ àti ti ètò àwọn obìnrin, àwọn alága ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dá àti gúúsù ìlà oòrùn Ìbàdàn, àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin láti gúúsù ìlà oòrùn Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ìgbìmọ̀ náà ṣe ṣàlàyé, láti aago 7 àárọ̀ ọjọ́ Ẹtì làwọn ọ̀nà náà yóò ti di títìpa. Wọ̀nyí ni àwọn ọ̀nà tí yóò wà ní títìpa torí ìwúyè ọba Ládọjà gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun lọ́jọ́ Ẹtì Friday. Ọ̀nà àkọ́kọ́ tí yóò wà ní títìpa ní oríta bẹ̀rẹ̀ sí gbọ̀ngàn Màpó tí ìwúyè náà yóò ti wáyé. Oríta Bọ́ǹfọ̀tò tí ọjà àbá náà yóò wà ní títìpa. Ọ̀nà mìíràn tí yóò di títìpa lọ́jọ́ Ẹtì ni oríta Ìdí Arẹrẹ sí ọjà àbá. Omi ìtún ni oríta Ìsàmẹ́rin sí gbọ̀ngàn Màpó. Ẹ̀wẹ̀, ìgbìmọ̀ tó ń rí sí ètò ààbò fún ètò ìwúyè náà ti ṣètò fún àwọn ibì kan táwọn àlejò yóò gbé ọkọ̀ sí kí lílọ bíbọ̀ ọkọ̀ lè rọrùn. Ibi àkọ́kọ́ táwọn àlejò yóò láǹfààní láti gbé ọkọ̀ wọn sí lọ́jọ́ Ẹtì ni ààyè ìgbọ́kọ̀sí ìjọba ìbílẹ̀ Àríwá Ìbàdàn lágbègbè Àgòdì. Ibòmíràn tí wọ́n yà sọ́tọ̀ fáwọn àlejò láti gbọ́kọ̀ sí ni pápá ìṣeré tó wà ní ẹ̀gbẹ́ àgọ́ ọlọ́pàá Yemẹtu, pápá ìṣeré Liberty Stadium lágbègbè Òkè Àdó ní ibòmíràn tí wọ́n yà sọ́tọ̀ fún ibi táwọn àlejò yóò rí gbé ọkọ̀ sí lọ́jọ́ Ẹtì Friday. Ìgbìmọ̀ náà tún sọ pé àwọn ti pèsè àwọn ọkọ̀ tí yóò máa gbé àwọn àlejò
tó ní ìwé tí wọ́n fi pè wọ́n dání láti ibi tí wọ́n gbé ọkọ̀ wọn sí lọ sí gbọ̀ngàn Mapo tí ìwúyè náà yóò ti wáyé. Ìgbìmọ̀ náà wá rọ àwọn olóúnjẹ àtàwọn òǹtajà míì láti dé sí gbọ̀ngàn Mapo láàrin aago 6 àárọ̀ ọjọ́ Ẹtì sí aago 7:15 kí àwọn ọ̀nà tó di títì pa. Ìgbìmọ̀ tó ń rí sí ètò ààbò fún ètò ìwúyè ọba Ládọjà gẹ́gẹ́ bí Olúbàdàn fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ọkọ̀ tó bá tẹ̀lé ààrẹ Tinubu nìkan ni yóò láǹfààní láti gba àwọn ọ̀nà tí yóò wà ní títì pa. 400 mílíọ̀nù náírà 400 million naira ní Ọọ̀ni Ilé-Ifẹ̀ ná fọ́dún ọlọ́jọ́ lọ́dọọdún. Ààfin Ọọ̀ni ló fèsì jáde bẹ́ẹ̀ sáwọn ọlọ́jà tó láwọn aṣojú Ọọ̀ni fipá gbowó lọ́wọ́ àwọn fún ọdún ọlọ́jọ́. Àwọn òǹtajà àti oníṣẹ́ ọwọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ APTAN ní ìlú Ilé-Ifẹ̀ ti ké gbàjarè síta pé àwọn èèyàn kan tí wọ́n láwọn wá láti ààfin Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì ń fipá gbowó lọ́wọ́ àwọn fún ọdún ọlọ́jọ́. Nínú àtẹ̀jáde kan tí adarí àti akọ̀wé ẹgbẹ́ APTAN ẹ̀ka ti Ilé-Ifẹ̀ Kamorudeen Saheed Adégòkè àti Monsur Jimoh buwọ́lù fi síta ni ẹgbẹ́ náà ti sọ pé àwọn aṣojú ààfin Ọọ̀ni ọ̀hún tó jí ọjà àwọn ọmọ ẹgbẹ́ àwọn kan kó lọ. Wọ́n wá ké pe ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ ọlọ́pàá láti dá sí ọ̀rọ̀ náà. Ẹgbẹ́ APTAN ṣàlàyé nínú àtẹ̀jáde ọ̀hún pé lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ní ọjà tuntun ó ti ṣeéṣe nílùú Ilé-Ifẹ̀. Ṣàdédé làwọn ọkùnrin kan tí wọ́n sọ pé ààfin Ọọ̀ni làwọn ti wá yabo ọjà wọn tí wọ́n sì fi ipá kó ọjà àwọn ọmọ ẹgbẹ́ àwọn lọ. Nígbà táwọn ọmọ ẹgbẹ́ àwọn kọ̀ láti san owó tí wọ́n ń béèrè fún làwọn ọkùnrin náà fi ipá kó ọjà wọn lọ. Fún bíi ọdún 5 báyìí làwọn èèyàn yìí ti ń dúnkokò mọ́ ọmọ ẹgbẹ́ àwọn tí wọ́n sì ti ń fi ipá jí ọjà àwọn kó lọ. Ó ní kódà wọn kò dá àwọn ọjà wọn tí wọ́n jí kó lọ sẹ́yìn padà. Ó sì ti di ọdọọdún báyìí tí ìṣẹ̀lẹ̀ yìí ti ń wáyé. Ẹgbẹ́ APTAN ní ẹlẹ́sìn mùsùlùmí lọ́pọ̀ ọmọ ẹgbẹ́ àwọn, èyí tó túmọ̀ sí pé wọn ò lè máa dáwó fún àjọ̀dún ọdún ìbílẹ̀ tó jẹ́ ẹ̀sìn àbáláyé. Àmọ́ ẹgbẹ́ náà kò ṣàìfìdí rẹ̀ múlẹ̀ pé ó ṣeéṣe kí kábíyèsí Ọọ̀ni má mọ̀ kankan nípa àwọn èèyàn tó ń wá jí ọjà àwọn ọmọ ẹgbẹ́ APTAN kó lọ́dọọdún. Ẹ̀wẹ̀, adarí ètò ìròyìn ní ààfin Ọọ̀ni Ilé-Ifẹ̀ olóyè Moses Ọláfárè ti sọ fún akọ̀ròyìn BBC Yorùbá wípé kábíyèsí Ògúnwùsì kò rán ẹnikẹ́ni láti lọ máa gbowó lọ́wọ́ àwọn òǹtajà fún ọdún ọlọ́jọ́. Olóyè Ọláfárè ní kábíyèsí ná owó tó tó 300 sí 400 mílíọ̀nù náírà 300 to 400 million naira lọ́dọọdún lórí ọdún ọlọ́jọ́. Gbogbo owó táwọn ọmọ ẹgbẹ́ APTAN fẹ́ dá kò lè tó mílíọ̀nù kan náírà, èyí tí kò tó fún ètò ìròyìn lásán gan fún ọdún ọlọ́jọ́. Olóyè Ọláfárè sọ wípé nígbà tí wọ́n láwọn mọ àwọn èèyàn yìí níṣe ló yẹ kí wọ́n fi ọlọ́pàá mú wọn. Ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé nìyẹn dípò àwọn oníròyìn tí wọ́n ń sọ ọ̀rọ̀ náà fún. Ipò ọba ọ̀tọ̀, ipò òṣèlú ọ̀tọ̀. Ọbásanjọ́ gba Olúbàdàn tuntun ọba Ládọjà lámọ̀ràn ṣáájú ayẹyẹ ìwúyè Ìgbòpàṣẹ. Ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa Nàìjíríà Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ kí Olúbàdàn tuntun ọba Abdulrasheed Ládọjà kú oríire ìwúyè rẹ̀ gẹ́gẹ́ bí Olúbàdàn ìkẹrìnlélógójì ti ilẹ̀ Ìbàdàn. Ọbásanjọ́ nínú ọ̀rọ̀ ìkíni kú oríire tó fi síta rọ ọba Ládọjà pé sùúrù, ọgbọ́n inú àti kíkó àkóyawọ́ jẹ́ ohun tó ṣe pàtàkì láti di ipò náà mú. Ó tẹnumọ́ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí náà pé kó rí dájú pé kò dá òṣèlú àti ipò ọba papọ̀ nígbà tó bá dé orí ipò Olúbàdàn tán. Ayẹyẹ ìfinijoyè Olúbàdàn yóò wáyé lọ́jọ́ Ẹtì ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2025 nílùú Ìbàdàn. Ọbásanjọ́ sọ nínú àtẹ̀jáde tí agbẹnusọ rẹ̀ Akínyẹmí fi síta pé iyì ńlá ni pé kí èèyàn di ipò àgbàmú pàápàá irú ti ipò Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ó gba ọgbọ́n àti òye pẹ̀lú sùúrù láti lè ṣe àṣeyọrí. Ipò olórí ìlú kò kì í dàpọ̀ mọ́ ipò òṣèlú. Ó gbà ládùúrà pé yóò ṣe àṣeyọrí lágbára Ọlọ́run. A ó rántí pé ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ṣàpèjúwe ìrìn àjò rẹ̀ sórí ìtẹ́ Olúbàdàn gẹ́gẹ́ bí èyí tí ó kún fún ìdánwò àti ìlàkọjá tó lágbára. Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ṣàlàyé pé ọdún 1944 ni wọ́n bí òun tí òun yóò sì di Olúbàdàn ìkẹrìnlélógójì 44th láìpẹ́ yìí. Ládọjà ní Ifá kọ́ ló yan ọba Ìbàdàn, owó sì kọ́ ló yan ọba Ìbàdàn, Ọlọ́run ni. Ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1993 tí òun gba oyè gẹ́gẹ́ bí ìjagun Olúbàdàn, ọ̀pọ̀ èèyàn ló péjú síbẹ̀. Àwọn bíi Báṣọ̀run Moshood Káṣímáwò Abíọ́lá,
olóyè Lámídì Adédìbú, gómìnà tẹ́lẹ̀ Kọ́lápọ̀ Ọláwuyì Ìṣọ̀lá àti Adébáyọ̀ Àlàó Àkàlà. Ó ní bákan náà dókítà Dẹ̀jọ Ràhímì, bàbá àti ìyá òun àti àwọn èèyàn jàǹkànjàǹkàn mìíràn bíi Jimoh Aliu, Oríṣàbùnmi àtàwọn òṣèré tíátà mìíràn ló péjú síbi ayẹyẹ ìwúyè náà. Ó ní àmọ́ ọ̀pọ̀ àwọn èèyàn ńlá yìí ló ti di olóògbé, ṣùgbọ́n Ọlọ́run dá ẹ̀mí òun sí tí òun sì máa gba adé Olúbàdàn láìpẹ́. Ẹ ṣe sùúrù fún ààrẹ Tinubu. Ìjọ CAC ló rọ àwọn ọmọ Nàìjíríà bẹ́ẹ̀. Ìjọ Àpọ́stélì Christ Apostolic Church sọ fáwọn ọmọ Nàìjíríà tó ń kojú ebi ojojú àgbà fọwọ́ mẹ́kẹ́ láti ṣe sùúrù pẹ̀lú ààrẹ Tinubu látàrí àwọn àtúnṣe tó ń lọ lọ́wọ́ nípa bí gbogbo nǹkan ṣe polúkúmuṣu nílẹ̀ wa Nàìjíríà. Ọ̀gbẹ́ni Ọládélé ló rawọ́ ẹ̀bẹ̀ yìí lákòókò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ìpàdé àjọ ńlá àwọn pásítọ̀ ìjọ CAC èyí tó wáyé ní ìkejì arákejì nípínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀gbẹ́ni Ọládélé rọ̀ àwọn aráàlú láti faradà fún ìgbà díẹ̀ àti láti ṣàtìlẹ́yìn fún ìṣèjọba Tinubu lórílẹ̀‐èdè yìí. Ó sọ wípé ohun gbogbo ń bọ̀ wá di ìrọ̀rùn nígbà tó ń gbèrò ohun rere fáwọn èèyàn Nàìjíríà lásìkò ìṣèjọba tó ń bẹ lórí àlééfà. Ọládélé mú dá àwọn aráàlú lójú ọjọ́ ọ̀la tó dára jùlọ. Ó jẹ́ kó di mímọ̀ pé kì í ṣe iṣẹ́ tó rọrùn láti jẹ́ olùdarí. Ó jẹ́ kó di mímọ̀ pé ààrẹ ń gbìyànjú agbára rẹ̀ láti mú àdínkù bá ìṣòro ìpèníjà ètò ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ààrẹ ìjọ CAC ké sí ìjọba láti ṣàmúlò àwọn ètò tí yóò mú àdínkù bá ìṣòro ìpèníjà àti láti lè jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà gbádùn àǹfààní ètò ìṣèjọba àwarawa. Ọ̀gbẹ́ni Ọládélé rọ̀ àwọn Kìrìsìtẹ́nì láti jẹ́ àwòkọ́ṣe rere kí wọ́n sì gbé ìgbé ayé wọn gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ayé. Ó sọ wípé tí àwọn èèyàn tó ń lọ ṣọ́ọ̀ṣì bá ń gbé ìgbé ayé tó dára, tí àwọn oníwàásù náà bá ń wàásù òtítọ́ tí wọ́n sì ń jẹ́ àwòkọ́ṣe, ó ní ìyàtọ̀ rere yóò farahàn. Nítorí náà ààrẹ ìjọ CAC rọ àwọn pásítọ̀ láti jẹ́ àwòkọ́ṣe adarí rere nípa gbígbé ìgbé ayé ìjẹ́ olótìtọ́ onínúure. Ó tẹnumọ́ pé ìkùnà ló jẹ́ fún adarí tí kò bá ní ẹni tí yóò rọ́pò rẹ̀. Ilé alájà méjì dáwó lulẹ̀ l'Ékòó, èèyàn 6 jẹ́ dídóòlà. Àfi k'Elédùà ọba máa fi sọ rẹ̀ sọ wá. Èèyàn 6 tó fi mọ́ olùfarakásá tó há sí páńpẹ́ ìjàmbá náà lọ́jọ́rú Wednesday lẹ́yìn tí ilé alájà méjì dáwó lulẹ̀ lópòpónà Modúpẹ́ọlá Màngòrò níjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ nípínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́rú Wednesday ní déédéé aago 6 àṣálẹ́ lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí èèyàn 4 pàdánù ẹ̀mí wọn nígbà tí ilé alájà 3 kan dáwó lulẹ̀ ní nọ́mbà 325 lópòpónà Bọ̀nú ní Èbúté Mẹ́ta. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan lójú òpó ayélujára rẹ̀ lọ́jọ́rú Wednesday, kọmíṣánná fẹ́tọ̀ ìròyìn, ìbánisọ̀rọ̀ àti ìlanilọ́yẹ̀ Gbénga Ọmọ́tọ́ṣọ̀ sọ wípé òṣìṣẹ́ àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Èkó, Lagos State Emergency Management Authority àti àwọn àjọ òṣìṣẹ́ pàjáwìrì míì súré gbéra lọ ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Ọmọ́tọ́ṣọ̀ kọ sójú òpó rẹ̀ ọ̀hún pé ilé alájà méjì kan ló ṣe bẹ́ẹ̀ dáwó lulẹ̀ ní nọ́mbà 4 Modúpẹ́ọlá Street, ibùdókọ̀ Màngòrò ní Àlímọ̀ṣọ́ nípínlẹ̀ Èkó. Ó ní ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà èyí tó wáyé ní déédéé aago 6 àṣálẹ́ ni wọn kò tètè mọ̀. Àwọn òṣìṣẹ́ ìjọba ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ pàjáwìrì dóòlà àwọn èèyàn 6 kúrò nínú páńpẹ́ ilé tó dáwó lulẹ̀ náà. Gẹ́gẹ́ bó ṣe wí, àwọn olùfarakásá 5 ló jẹ́ gbígbé lọ ọgbà ilé ìwòsàn aládàáni tó súnmọ́ ìtòsí agbègbè náà nígbà tí olùfarakásá tóun náà há sí páńpẹ́ ẹni tó farapa sì jẹ́ gbígbé lọ pẹ̀lú ọkọ̀ pàjáwìrì Lagos State Ambulance lọ ẹ̀ka ọgbà ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fásitì ìpínlẹ̀ Èkó tó ń ṣiṣẹ́ abẹ. Ọmọ́tọ́ṣọ̀ fi kún pé olùfarakásá náà jẹ́ gbígbé lọ ọgbà ilé ìwòsàn ní ipò tí kò burú púpọ̀ tí wọ́n sì dá dúró ní kíámọ́sá fún ìtọ́jú. Olùfarakásá náà ẹni ọdún 44 ló ń gbé ní nọ́mbà 10 Ọlábọ̀dé Street, Àlímọ̀ṣọ́. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ilé tó dáwó lulẹ̀ ọ̀hún ló wáyé lákòókò tí wọ́n ń pe ìfẹsẹ̀múlẹ̀ òfin ìlànà à ń tẹ̀lé fún ilé kíkọ́ bí ìlú Èkó ṣe ń kojú ìṣẹ̀lẹ̀ ilé dídàwó lulẹ̀ ní gbogbo ìgbà.
rántí pé lóṣù keje èèyàn 4 mórí bọ́ lọ́wọ́ ikú lẹ́yìn tí ilé alájà 3 dàwó lulẹ̀ lójú ọ̀nà Adéníjì Adélé ní agbègbè ìsàlẹ̀ Èkó. Ó mà ṣe o, ọmọ kan dágbére fáyé, ìyá àti àwọn ọmọ 3 míì wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run nípínlẹ̀ Benue. Àwọn 5 nínú ìdílé kan ṣoṣo ni wọ́n ṣàwárí ní ipò ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run nínú ilé wọn nílùú Akajime níjọba ìbílẹ̀ Gboko nípínlẹ̀ Benue lọ́jọ́rú Wednesday tí wọ́n sì fìdí ikú ẹnìkan múlẹ̀. Àwọn olùfarakásá ìyá àti àwọn ọmọ 4 ló wà nípò ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ṣáájú kí àwọn alábàágbé ará àdúgbò tó sáré gbé wọn dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn aládàáni ní Gboko. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ọ̀kan nínú àwọn ọmọ náà ọmọ ọdún 4 padà gbẹ̀kúrú jẹ́ lọ́wọ́ ẹbọra ṣáájú kí wọ́n tó gbé dé ọgbà ilé ìwòsàn. Ẹnìkan nínú mọ̀lẹ́bí tó pe orúkọ rẹ̀ ní Movinze Tekuma sọ fáwọn akọ̀ròyìn pé orí kòun yọ nínú ewu náà lẹ́yìn tóun sùn ọ̀dọ̀ àǹtí òun látàrí òjò àrọ̀rọ̀dá líle tó rọ̀. Nítorí òjò tó rọ̀ náà lòun kò fi lọ sí ilé lọ́jọ́ náà. Gẹ́gẹ́ bí Tekura ṣe wí, aago 10 òwúrọ̀ ọjọ́rú Wednesday lòun tó darí padà sílé àwọn. Òun ṣàkíyèsí pé ìyá òun àti àwọn àbúrò òun kò tíì ṣí ilẹ̀kùn ilé àwọn. Ilẹ̀kùn náà sì wà ní títìpa látìmọ́nú. Òun gbìyànjú láti ṣí ilẹ̀kùn náà láìmọye ìgbà ṣùgbọ́n pàbó ló já sí. Nítorí náà lòun ṣe fi tipátipá já ilẹ̀kùn náà tí òun sì bá ìyá òun àti àwọn àbúrò òun lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Ó ní bí òun ṣe rí wọn nínú ipò náà níṣe lòun ké gbàjarè síta fún ìrànlọ́wọ́ tí àwọn alábàágbé ará àdúgbò sì sáré wá tí wọ́n sì ran òun lọ́wọ́ láti gbé àwọn olùfarakásá náà lọ ọgbà ilé ìwòsàn tó wà nítòsí. Ẹ̀wẹ̀, ṣáájú kí àwọn tó dé ọgbà ilé ìwòsàn, ọ̀kan nínú àwọn àbúrò òun lọ́kùnrin ọmọ ọdún 4 jáde láyé. Ẹ̀gbọ́n náà tẹ̀síwájú pé òun kò lè tọ́ka sí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n nígbà tóun fi tipá ṣí ilẹ̀kùn náà òun ṣàkíyèsí pé òun gbóòórùn kẹ́míkà tó jọmọ́ afẹ́fẹ́ gáàsì ìdáná nínú yàrá ṣùgbọ́n àwọn ò ní afẹ́fẹ́ gáàsì ìdáná nínú ilé tàbí oògùn apakòkòrò nínú ilé àwọn yàtọ̀ sí àpò nẹ́ẹ̀tì ẹ̀fọn tí àwọn máa ń lò ní gbogbo ìgbà. Ọ̀kan nínú àwọn olùfarakásá náà ẹni tó padà jí sáyé nípasẹ̀ dókítà lọ́gbà ilé ìwòsàn sọ fáwọn akọ̀ròyìn pé òun jí dìde láti múra lọ ilé ìwé ṣùgbọ́n òun kò dìde látòrí ibùsùn. Ó sọ wípé òun ké sí ìyá òun ṣùgbọ́n òun náà ò dáhùn kí òun tó ṣàkíyèsí pé gbogbo àwọn nínú yàrá náà ni kò lè mí dáadáa mọ́, kò sì sí ẹni tó lè ran àwọn lọ́wọ́ títí di ìgbà tí ẹ̀gbọ́n àwọn lóbìnrin darí padà dé lówùúrọ̀ ọjọ́ náà ní déédéé aago 10. Ó ní ó ṣeni láàánú pé àbúrò òun lọ́kùnrin kú lásìkò náà. Lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, dókítà Joshua Atike ti ọgbà ilé ìwòsàn Akajime Gboko fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn aláàárẹ̀ kan tó jẹ́ ti mọ̀lẹ́bí náà ló jẹ́ gbígbé wá sí ilé ìwòsàn rẹ̀ lówùúrọ̀ ọjọ́rú Wednesday ṣùgbọ́n tí wọ́n jẹ́ títari lọ ọgbà ilé ìwòsàn General Gboko lẹ́yìn tí wọ́n fún wọn ní ohun tó yẹ kan fún wọn tán. Wàyí o, alága ìjọba ìbílẹ̀ Gboko Tozil Yina sọ wípé òun kò tí ì gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti gbọ́ láti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà àti agbẹnusọ rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló já sí pàbó. Ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan láṣẹ Ìlédùà. Ọlọ́pàá dóòlà ìyá kan, ọmọ ìkókó àti èèyàn 5 míì lọ́wọ́ àwọn ajínigbé nípínlẹ̀ Kwara. Adúpẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti dóòlà obìnrin kan, Afusat Alhaji Ladan àti ọmọ ìkókó rẹ̀ ọmọ oṣù 9 Usman pẹ̀lú àwọn olùfarakásá 5 míì kúrò nígbèkùn àwọn ajínigbé agbébọn lẹ́yìn ìdojú ìjà ìbọn kọrọ ẹni tó wáyé pẹ̀lú àwọn agbébọn nínú aginjù lẹ́bàá agbègbè Ọ̀wá Onírè níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ náà. Àwọn olùfarakásá náà ló jẹ́ dídóòlà lọ́jọ́rú Wednesday lẹ́yìn ìfọwọ́sowọ́pọ̀ àjọ elétò ààbò lọ́fíìsì olùbádámọ̀ràn fọ́rọ̀ ètò ààbò àpapọ̀ ilé wa, àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá àti àwọn ọmọ ẹgbẹ́ fìjìláńtẹ́ gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara SP Adétón Èjìrẹ́ Adéyẹmí ṣe wí. Agbẹnusọ ọlọ́pàá ẹni tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ fífi ṣọwọ́ sí ìròyìn Punch lójú òpó ayélujára lọ́jọ́bọ̀ Thursday sọ wípé ìdóòlà àwọn olùfarakásá náà wáyé lẹ́yìn ìtọpinpin kíkan lùgbó láti dóòlà ní ìdáhùn sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé
ìjínigbé tó wáyé láìpẹ́ yìí nípínlẹ̀ náà. Lákòókò iṣẹ́ ìdóòlà náà, ìdojú ìjà ìbọn kọra ẹni wáyé láàrin àwọn ikọ̀ elétò ààbò àti àwọn ajínigbé àgbébọn náà. Èyí ló mú kí àwọn ọ̀daràn náà pa àwọn tí wọ́n jí gbé tì sígbèkùn wọn tí wọ́n sì ná pápá bora wọnú igbó lọ. Nígbà tí àwọn olùfarakásá méjì ọ̀hún sì jẹ́ dídóòlà lálàáfíà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá fi kún pé ọmọ ẹgbẹ́ fìjìláńtẹ́ kan fara gbọgbẹ́ ọta ìbọn lákòókò ìdojú ìjà ìbọn kọra ẹni ṣùgbọ́n tó ti ń gba ìtọ́jú lọ́wọ́. Àwọn olùfarakásá tó jẹ́ dídóòlà náà ni Adam Kadijat ẹni ọdún 23, Mahmood Miriam ẹni ọdún 24, Mumini Ahmed ẹni ọdún 17, Ahmadu Haruna ẹni ọdún 44 àti Abibat Umaru ẹni ọdún 16. Lára àwọn ohun ìjagun tí wọ́n rí gbà padà kúrò lọ́wọ́ àwọn ajínigbé àgbébọn nígbèkùn wọn ni àwọn ọ̀kadà alùpùpù àti àwọn kòròfo ọta ìbọn AK-47. Èjìrẹ́ Adéyẹmí sọ síwájú sí pé àwọn olùfarakásá tó jẹ́ dídóòlà ti wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn. Ó fi kún pé kọmíṣánná ọlọ́pàá CP Adékìmí Òjó gbóríyìn fún ikọ̀ àwọn elétò ààbò fún jíjẹ́ akíkanjú àti fún iṣẹ́ takuntakun wọn. Ó jẹ́ kó di mímọ̀ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà sọ pé iléeṣẹ́ ọlọ́pàá yóò sì ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò yòókù láti gbógun ti àwọn ọ̀daràn ajínigbé àgbébọn náà nígbèkùn wọn títí di ìgbà tí àwọn aṣeláàbí náà yóò fi fojú wíná òfin. Iléeṣẹ́ ọlọ́pàá rọ àwọn aráàlú láti ṣe sùúrù, ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, fọkànbalẹ̀ ṣùgbọ́n kí wọ́n wà lójúlà alákànfin sọrí kí wọ́n sì rí dájú pé wọ́n ta àwọn àjọ elétò ààbò lólobó ohun tí yóò ṣèrànwọ́ fún iṣẹ́ ètò ààbò tó ń lọ lọ́wọ́. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.